Àwọn kú dédé àsìkò yìí, ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi. Ojú tí ẹ máa fi ń wò mí, ojú náà mà ní fọ́. Etí tí ẹ máa fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò ní lù fún ajó. Gbogbo ojú tó ń wò mí lónìí, tẹ́ ẹ̀ mú owó tẹ́ ẹ̀ fi ra dátà láti máa fi wò mí. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, Ọlọ́run ní pa náà fẹ́ náà. Bí tẹ́ ẹ ti wá mú owó náà, ẹ wá nínà kan tán kẹ́ ẹ torí kan. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín, ẹ bá mi subscribe torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Tuntun tí mo mú dé, àjà àbalẹ̀ ni. Ẹ pé mo máa ń sọ dáadáa nínú àwọn ọ̀rọ̀ mi pé nǹkan tí ó wà nílẹ̀ tí a ti sọ ó pọ̀ ju èyí tá a ti ṣe lọ. Èyí tá a ti ṣe yìí ìwọ̀nba ni, àmọ́ kó jẹ́ àǹfààní fún ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, gbogbo fídíò wa pátápátá náà ni ẹ máa rí. Ilé tí mo mú wálé ní àjà àbalẹ̀ ni. Ẹ wo tó wà lọ́wọ́ mi, mo kí sí gbogbo wa lámọ̀. Wo tó wà lọ́wọ́ mi, sẹ́tírì. Àjà àbalẹ̀ ni, tested okay ni. Kódà àwọn tí mo ti ṣiṣẹ́ yìí fún, wọ́n dúpẹ́. Wọ́n dúpẹ́ fún ẹ̀yin náà tó bá lè ṣe iṣẹ́ yìí fún àwọn client yín. Ìyẹn ẹ̀yin tí bá yẹ pé àfáà ni yín ni, àbẹ́ jẹ́ oníṣègùn, babaláwo àbí wòlíì, tó bá ṣiṣẹ́ yìí fún yàn, wọ́n dúpẹ́. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látara yín. Bó ṣe wà yìí, àrímọ́ lè lọ ni fún ọkùnrin, obìnrin ló ní. Àmọ́ bó ṣe wà yìí, ilẹ̀kẹ̀ ìdí, ẹ ti rí báyìí, ilẹ̀kẹ̀ ìdí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe pátápátá, gbogbo yín ni mo kí láì ní olódì kankan. Ẹ̀yin tẹ́ ń wò mí, bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ káàkiri àgbáyé. Gbogbo yín pátápátá ni mo kí láì ní olódì kankan. Mo sọ fún yín pé mo mú tuntun wá pé àjà àbalẹ̀ ni. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin náà ní mọ̀ lẹ́mọ̀, èmi lẹ́mọ̀ rí. Ẹ̀yin náà ni màá máa wá bá. Torí ẹ̀yin tẹ́ ń ran ètò yìí lọ́wọ́, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Torí ẹ ràn wá lọ́wọ́ látara pé ẹ̀ ń subscribe. Subscribe yẹn gan ló ń fà wá gan ní oríyìn láti máa wá níta gbogbo ìgbà. Ká lè máa yára wa ní ọgbọ́n tí àwa gbọ́n. Ká máa yá ẹ̀yin náà, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló gbọ́n ọgbọ́n yìí. Tán là ń tú àṣírí ni. Ẹ má bínú, tú àṣírí kó lè dá fún gbogbo wa náà ni. Lọ́pọ̀lọpọ̀ bàbá mi jìyà fún àwọn nǹkan tá à ń ṣe yìí. Àwọn ò wá ní jìyà. Ìwọ tó bá sọ pé o fi nǹkan ilẹ̀, o fẹ́ kẹ́lòmíì mọ̀, ìyẹn ò dáa tó. Kò dáa tó. Inú wọn fún wa lé ní àfọ̀ṣẹ tó gbóná ni. Oògùn àfọ̀ṣẹ tó gbóná. Ó gbóná, ó dájú. Ẹ jẹ́ ká lọ wá ọ̀gá ààyè. Ṣùgbọ́n síwájú, ẹ má jẹ́ ká fi oògùn yìí ṣe ibi. Ẹ má jẹ́ ká fi ṣe ìkà. Àìsí amọ́ni nínú ilé. Torí tó jẹ́ kí n wá síta lé ní kí n wá sọ, ẹ̀yin náà lẹ́ ń pè mí, lẹ́ ń fẹ́ nǹkan yìí. Pèsè kò sí ni, ó wà. Àmọ́ ẹ má jẹ́ ká fi ṣe ìkà, ẹ má jẹ́ ká fi ṣàbúrú. Àfọ̀ṣẹ yìí ó dára gan o. Kò ná wa lówó púpọ̀. Bóyá kò ná wa lówó. Kò ná wa lówó púpọ̀. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ìwé ẹtu. Táwọn olóyìnbó ń pè ní antelope. Ìwé ìjùkọ̀ yìí jù báyìí lọ. Ẹ má bínú. Ìwé ẹtu yìí àti ọṣẹ dúdú tí ó wọ déédéé ìwé ẹtu yẹn. Ó ti yé yín, ọṣẹ dúdú kékeré tí ó ṣe déédéé ìwé ẹtu àti ẹyọ atare 9, alligator pepper ẹyọ kọ̀ọ̀kan tó wà nínú ẹ̀yẹn, ẹyọ 9. Òun là á gún mọ́ ọṣẹ dúdú yẹn. Á gún atare ẹyọ 9, gbóró ẹyọ 9 ni o, kò ń ṣe odidi o. Gbóró ẹyọ 9, á gún mọ́ ọṣẹ dúdú yẹn. Ọṣẹ dúdú tí ó ṣe déédéé ìwé ẹtu
ẹ ká lọ wá ọ̀gà àyè wọ́n ti wá gbọ́n ọṣẹ dúdú yẹn tán, ẹ jẹ́ ká ti ọṣẹ dúdú yẹn bọ ẹnu ọ̀gà àyè, á tún ọṣẹ dúdú yẹn á kì í mọ́ lẹ́nu, ẹ ká gbé pamọ́ síbì kan. Wọ́n ti wá gbé pamọ́, a lè fi nǹkan dé mọ́lẹ̀, ká gbé sínú ayanran títí tí ọ̀gà yóò fi kú. Tọ́gà bá ti wá kú, itọ́ ti wà ní ẹnu ọ̀gà yẹn mọ́ ọṣẹ yẹn, itọ́ ẹnu ọ̀gà yẹn náà láti po ọṣẹ yẹn. Láti wá fi po tó ti tẹ́ wa lọ́rùn dáadáa, á ti fi po ó ti tẹ́ wa lọ́rùn, ẹ ká tì bọnú òwú ẹ̀tù yẹn. Bá ti wá tì bọ̀, ẹ ká fi aṣọ pupa ká fi wé e, ká lọ tọ́jú ẹ̀ síbì kan. A lè gbé sínú ike ọlọ́mọrí kan, torí tá a bá gbé sínú ilé, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń ṣépè nínú ilé. Ẹ má ká gbé sínú ilé, kò dáa. Ẹ ká tọ́jú ẹ̀ síbì kan, ibi tó pamọ́, ibi tó secure. Bá ti wá bẹ́ẹ̀ lò, á ṣí ike yẹn ni, á wá mú, á tú aṣọ pupa tó wà lórí ẹ̀ yẹn, á wá yà sílẹ̀ mẹ́ta. Ẹ jẹ́ kí n ka gbólóhùn yẹn, ẹ máa gbọ́. Táwọn àfáà ń pè ní útúbà. Útúbà rẹ̀, ohùn ni à ń pè ní útúbà. Gbólóhùn ní útúbà, ẹ má jẹ́ ká parọ́ tàn wá. Àwọn bàbá wa ń lo àwọn náà ní útúbà tiwọn, báwọn àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ṣe ń ní útúbà, táwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ náà ní útúbà, tó láwọn náà ní sáàmù ni mo fẹ́ kà fún wa yìí. Tó ti yá, á wá yà sílẹ̀ mẹ́ta, á fi bá a wà níjọ́ tí alágẹmọ bá fẹnu bọ ọṣẹ, ọjọ́ náà ní kú. Tí ọjọ́ tí alágẹmọ bá fẹnu kan ọṣẹ, ọjọ́ náà ní kú. Ọjọ́ tí alágẹmọ bá fẹnu kan ọṣẹ, ọjọ́ náà ní kú. Aṣọ aláṣọ lọ̀gá gbà bora, aṣọ aláṣọ lọ̀gá gbà bora, aṣọ aláṣọ lọ̀gá gbà bora. Ní tí mo wí lónìí kó di àṣẹ. Lágbájá ọmọ lágbájá ìwì, lágbájá ọmọ lágbájá ìwì. Ó ti yé yín? Gbogbo tí mo bá wí fún ẹ lónìí o, kó di àṣẹ o, kó ṣẹ mọ́ ọ lára lónìí. Nítorí pé níjọ́ tí alágẹmọ bá fẹnu kan ọṣẹ, ọjọ́ náà ló ń kú. Ìwọ lágbájá ọmọ lágbájá, kó rí báyìí fún ọ lónìí. A fi ṣe àdúrà fún un. Ó ti yé yín? Àdúrà ni a máa fi ń ṣe àdúrà, a tún máa fi ń ṣe àdúrà. Yorùbá mi ti yé yín? A máa ń fi àfọ̀ṣẹ ṣe àdúrà fúnra wa, a tún máa fi ń ṣe àdúrà fún àwọn ọ̀tá wa, ọ̀tá tí ò fẹ́ jẹ́ ká rí rere ṣe nínú ayé. A máa ń fi àfọ̀ṣẹ yìí ṣe àdúrà fún un. A fi ṣàdúrà fúnra wa. Àfọ̀ṣẹ yìí o, bá gbé fún ẹ lónìí kó dàṣẹ o. A ti jẹ́ ká fi ṣàdúrà fúnra wa ní tá bá fẹ́. Ká tún máa fi ṣe àdúrà fún àwọn tí ò fẹ́ jẹ́ ká gbáyé, àwọn tí ò fẹ́ jẹ́ ká rí múmi, ká fi ṣàdúrà fún wọn. Kò jù báyìí lọ, má gbàgbé láti subscribe sórí channel yìí. Ká lè gbádùn ara wa dáadáa. Ìwọ àfáà tó yẹ pé òun fi iṣẹ́ yìí ṣiṣẹ́, tó bá wo program yìí, jọ̀ọ́ bá mi share ẹ̀ kó lè ṣiṣẹ́ fún ẹ. Ìwọ pásítọ̀, babaláwo, oníṣègùn tó bá fẹ́ lo iṣẹ́ yìí, bá mi share ẹ̀ kó comment kó lè wúlò fẹ́ lòmíì, kó lè ṣiṣẹ́ fún ẹ. Ọlọ́run á jẹ́ kó jẹ́ fún wa bí idán, Allah fún wa bí òrùn. Orúkọ mi ò yí padà, orúkọ mi Dr. Afose Abolade. Ojú tẹ̀ fún mi, ojú náà ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ mi, etí náà ní di. Gbogbo ayé ò nílù fún gbogbo wájú. Ó dìgbà kan náà.